ẹ̀dọ̀jọ́ náà ó ṣe díẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ náà rẹpẹtẹ ó ṣe díẹ̀ nínú ẹ̀dọ̀jọ́ kẹ́nìkan tó jẹ́ pé tí má pè sí iṣẹ́ kò ní sọ fún mi pé kò lọ mú iye báyìí wá láéláé tó bá ṣe tán ó ti bá fún ni mo ti gbé lọ́bàdà gbìyì tó jẹ́ pé kò sọ fún mi pé mú iye báyìí wá ó ní ọjọ́ méjì pẹ̀lú mi iye tí mo fún ló gbà so ká ṣe ń ṣe fúnra wa yẹn wò pé ó contribute sínú success rate because ó ti lórúkọ before àwa káwa tó lórúkọ orúkọ yẹn dẹ̀ ṣì wà níbẹ̀ orúkọ náà ò dẹ̀ parẹ́ kí orúkọ ẹ̀dẹ̀jọ́ má bàa parẹ́ àwa náà ò ní jẹ́ kó parẹ́ because àwa náà máa rántí ẹ̀ bó ti ẹ̀jẹ̀ ká ti ẹ̀rẹ́ ní tó lè ṣe bí ìdẹ̀jọ́ àti àwọn tó ń sì ṣe photocopy yẹn wọn tí ò ti délẹ̀ tó dáadáa kí nǹkan wà láti inú ẹ̀jẹ̀ èèyàn ó yàtọ̀ sí pé kí èèyàn copy inú ẹ̀jẹ̀ ló wà tó kọ́ báyìí ó bá ń ṣe nǹkan báyìí tó bá ṣe tẹ̀lé rìn ẹ ti mọ̀ pé inú ẹ̀jẹ̀ ni kò dìgbà tí wọ́n bá ṣe sọ fún yàn pé jẹ́ lọ kọ́pì ẹ̀mí òun ni ọ̀rọ̀ Dejo jẹ́ gbogbo àwọn táwa bíi lágbọ́rọ̀ ọlọ́run ajẹ́kọ́ tó jìnnà síra bí mo ṣe wá ń wo bọ́ ṣe láti jẹ́jọ́ bí mo ṣe ń wo fídíò tí mi ò ráyè wá ikú wọn wẹ̀ mí náà kú ẹ̀yin Dejo ló dáa tó yìí lápẹ́ ọlọ́run gbogbo a máa dàgbà a máa darúgbó gbogbo wa náà da àtúndàjù bẹ́ẹ̀ lọ. Tòmí ò ní ọ̀rọ̀ gbọ́ tá a bá ní ká máa ní òkè ṣe ọjọ́ ọ̀rọ̀ a ṣe àdúrà fún ẹni tí ó dolóògbé láàrin wa kábẹ́rẹ́ àwọn mo kí gbogbo àwọn àgbààgbà òṣèré látòrí ọ̀gá wa Rẹ̀mí Ṣítàbí mo kí ọ̀gá wa náà Láìdé Lábàájí mo kí ẹ̀yin náà iṣẹ́ náà ṣe. Akọ́nà mo kí Bílédá Wàsó orúkọ níran Razak Wàsó mo kí òun náà ti wà ní àárín wa mo kí ṣé dpo ní àbí dop mo kí Azan gbogbo sinimá tẹ́lẹ̀ máa ń láǹfààní àti wò ẹni tó máa ń yà àbírí wọn àmọ́ pa àwọn ni àwọn náà wà bí ilé ní bákan náà ní Túndé Dixon òun náà wà bí ọmọ Dejo gbọgbọ ní ọdọ Dejo gbọgbọ lòun ti jáde wá bákan náà mo kí ọ̀rẹ́ mi Saliu Raja aláràn kejì ni òun ni mo kí òun náà mo jẹ́ kí gbogbo àwa tí aláǹfààní láti wà bíi pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà mo kí gbogbo àwọn ọmọ olókùn náà lápẹ́rẹ́ ọlọ́wọ́ bá mi wà pẹ̀lú wọn á dúró tì wọ́n. orúkọ tèmi ò tí ì padà kó yókòyò náà ni mo sì ń jẹ́ Àjọkẹ́ Àtù ọmọ olókùn ẹ̀sìn the one and only principal of Nigeria Seriki Adi. Wọ́n lọ fàpàdé àdìgbò ẹ̀ṣọ́ àpàdé àjà ọlọ́ọ̀lẹ́ ní òkú fẹ́ aṣọ ọ̀rọ̀ àṣọ̀bọ̀dé àrẹ́lẹ́lú ayé mọ́tò ti Áfíríkà. Ó pọ̀ bá alábàjẹ́ bá bọ́ fọ́nmọ́ aṣáde ìrìn àdínà of Lagos State Super Eagles of Nigeria. Ó yẹ pọ̀. Super Wakumari tí náà ṣe kan gba lápá ayé mọ́tò ọ̀bì owó ṣíkú. Ó pọ̀ fàtọ̀ ìdájọ́ náà fagége. Ó pọ̀. Gbígbé sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo agége kò yókù ya gẹ́gẹ́ bí ọba bòmí ni mo ní ìdìbò ní sọ́nà sínú yàrá rẹ̀. Amẹ́ríkánù lọmọ ṣíkú ṣọ̀fàbíràn ọba ẹbú ọ̀gá lágbogbo kọ̀mẹ́díà. Ó pọ̀ originality tó ní sọ̀rẹ́ta ìjọba fún gbogbo àwọn ẹlẹ́fẹ̀. Àwùjọ náà gbogbo sọ̀rọ̀. Ó pọ̀. Wọ́n ní gbogbo nǹkan làgbàlagbà lè gbàmọ́ra kì í ṣe bí ti kúkú. Wọ́n ní ká fi sẹ́nu ká dájọ́ kì í ṣe bí tomi gbóná ká dà á lẹ̀ ká túṣà kì í ṣe bí tọmọ ẹlẹ́yìn tútù kò pọ́sibò. Bákan náà mo kí àwọn kúrò pé ṣé máa wá ti wà bí o. No, àwọn ọdẹ mi wò kó má lọ wọnú ṣọ́ọ̀tì wọn. Àwọn elders láti ẹgbẹ́ tampan yẹn ìyẹn Ọ̀túnba Yínká Alálàdé ẹ káàbọ̀ sáàrin wa gbogbo ara la fi kí ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ iná òní fọjọ́ ọlọ́jọ́ lọ bákan náà là ń kí ọ̀nàrẹ́bù Tósìn Ọmọ́táyọ̀ ẹ káàbọ̀ sáàrin wa láti àwọn AGS ní tampan yẹn Lagos State ẹ káàbọ̀ sáàrin wa. Ẹ jẹ́ kí a ṣe ìjẹ̀rẹ̀ máa bá ètò bọ̀ báyẹn kó tó di pé àwọn àfà á lo bàbá àwọn àfà. Bàbá ọmọ ó ti jẹ́ bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún kòyókòyó. Àtẹ́wọ́ yẹn ò rinlẹ̀ tó. Sẹ́rù wa ń bà yín ní báyìí táwa ni ò ní kú. Ta ni ò ní lọ ẹ bá ń gbọ́ lọ́wọ́ ọba tóbi. Ẹ mọ̀ pé táwa bá ti wà láwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí tá a bá ti wà láwùjọ Ifẹ̀ dandan ni ká máa fi àtẹ́wọ́ yẹn sí àwọn èèyàn àmọ̀ pé lóòótọ́ Dejo jẹ́nìyàn sí
lágbára Ọlọ́run ẹni fọjọ́ ọlọ́jọ́ lọ. All right, now without wasting much of our time, it is almost to 3, 6 minutes to 3. Loko baba àgbàlagbà, Loko Labanji Laiban baba, ẹ ṣé àdúpẹ́ o, ẹ kú àdúró tí o, ẹ ṣé àdúpẹ́ o, ẹ ṣé àdúpẹ́ o. Fi ọ̀gá tèmi nìkan Ọlọ́run. Yes, almost to 3, 5 minutes to 3. We have to start the program properly. Yes, sir. Let's hand over microphone back to the Afa. Sabani ká máa fi àsìkò ilẹ̀ káwọn èèyàn tiẹ̀ máa sọ̀rọ̀ nípa Dejo. Ogún Anábì. Ayò ní gbà wá, ṣùgbọ́n bá ṣe sọ, ẹ má gbàgbé ìjókòó yìí. Ogún Anábì ẹ̀sáìtì over there. Sísítà mi nìyẹn, sísítà mi alálùbáríkà. Ọbì alálẹ́gàn sanwó ti kí ló tó ló ṣe. Bílẹ̀ dá. All right now, wọ́n ní ká máa fi yẹn ṣe refreshment, ká máa ṣe gbádùn, ká má bàa ronú, ká má jẹ́ kí ọ̀rọ̀ Dejo lónìí kó má máa mú wa ní kíni, kó má arrest mind wa. Mo mọ̀ bá àwẹ̀ wà lára náà, ṣùgbọ́n kí àwẹ̀ má ti bá àwẹ̀ lẹ̀. Mr. DJ wọ́n ní kó fún wa music náà, ká lè gbá yẹn bí 10 minutes to 5 minutes. Yes, engineer. Engineer. Engineer Belowe nínú pọ́nmọ́ ọ̀gá làbọ́kẹ́. Nínú ká tún tá ọ̀gá lọ pọ́nà. Nínú ní kúrò náà ọ̀gá ní pẹ̀náìpù gbogbo nkọ́lájọ́ ní kì í ṣe bí oyún mi fà. Nínú ọ̀gá òṣèré láyé ọ̀gá ní Dejo tó fọlọ̀. Ìwọ wí bóyá wọ ni wàá sọ. Suri Tenkọmọ, I recognize your presence. You welcome. Ọ̀rọ̀ Dejo kò sí sọ́tán lẹ́ni. Olórin. Timire, please where you? We are expecting Sami, Fali, Okiki. Ilẹ̀ yéjì àwọn gbẹ́gbẹ́ gbogbo ọ̀la mọ́sá ẹ̀jẹ̀. À ń retí àwọn ọmọ kí wọ́n máa bọ̀ lórí ìjókòó náà tí wọ́n bá ti ṣe tán. Ìyá Timire, where are you? Timire, where are you? Mo kí ẹ̀yin màmá ní ìkàlẹ̀. Mo kí ẹ̀yin mọ́ mi ní. Mo kí ẹ̀yin dáàdì mi, mo kí yín ní mo kí. Ẹ̀mọ́ nìkan bẹ́ẹ̀ ni ọmọ yín náà ní bàbá ìkọ̀ ẹni ọ̀dọ́ bàbá ìkọ̀ ẹ̀sẹ̀ fẹ́ntà bìtì. Ló fi sọ pé èmi gbọ́gbọ́ lẹ́mí wọn ní kẹlọ́mẹ́ ṣe bàbá ìkọ̀. Wọ́n tá gbọ́ ṣé ń gbọ́ láǹgọ̀jì ní. Nọ́bì jẹrẹ kà ń bẹ Dejo tó kún lóko látòrí ìwà lóbélé ní. Ibi tá a ti sọ̀rọ̀ lówó bàbá láti yọ lóyìn. Ó yà náà bàbá láti. Ẹ má bọ̀ wá dáàdì mi má bọ̀ wá síwájú. Jímọ̀nì, ilẹ̀. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí adìsọ́lẹ̀ kan, ìjókòó tí ó wà níbí, wà ní apá àlàáfíà wa tí wọ́n súnmọ́ àwọn mọ̀lẹ́bí pẹ̀lú ọmọ ló máa wà bẹ̀. Àwọn àgbààgbà onítíátà lọ́kùnrin níbí, àgbààgbà onítíátà lóbìnrin báyìí, àwọn olólùfẹ́ wa àtàwọn èèyàn àtàwọn onítíátà yòókù báyìí ní obìnrin ní ọkùnrin lápá ọ̀tún wa. Torí tá a bá gba èèyàn pẹ́pẹ́pẹ́ ẹ̀jọ̀ ẹ̀dìgbé kó má dàbí ẹni pé bóyá wọn embarrass wa. Bẹ́ẹ̀ bá ti mọ ibi ìjókòó ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ní ìtàlẹ̀ sọ fún pé ìgbà ìlú máa jókòó sí. So kò ẹ̀sẹ̀ lọ pé káwọn sọ fún pé dìde jọ ibi ìgbà ìlú máa jókòó sí. Tòtòrí mo rí àwọn ojú kan ní àwọn ibi tí ò yẹ kí wọ́n jókòó sí mo dẹ̀ nígbà tá a bá tó sọ fún wọn. So torí ìdí eléyìí ẹ jẹ́ ká ṣe ẹ̀tọ́ ẹjọ́. Ẹyin para ẹsẹ̀ fún mi ìpínlẹ̀ kọ́ sílẹ̀ rálẹ̀ fún mi. Ìjọba abẹ́nu. Ẹ jẹ́ ká máa kí àwọn èrò láti Kánò. Wọ́n torí ẹni méjì wá torí Dejo ni wọ́n ṣe wá bí lónìí. Àwọn ti Kánò. Ìfẹ́ tẹ́ fi hàn sí wa lágbára Ọlọ́run àní fi owó ilé ìsán fúnra wa. Yes, àwọn ti wá láti Ìbàdàn gbogbo yín pátápátá la kí. You're welcome. À ń kí àwọn ti wá láti Ìlọrin. Yes, I'm not ready to mention name because I don't know where to start from. Yes, gbogbo yín la kí. Èrò wá pọ̀ láti ìlú Àjà. Wọ́n wá síbí lónìí láti wá yẹ́ Dejo sí. Gbogbo yín la kí. Bákan náà, à ń kí àwọn fámìlì wa láti Abẹ́òkúta.
àwọn fámìlì ìdẹjọ́ gbọ́ngbọ́n nìyẹn akínyìn o ẹ ṣe àdúpẹ́ ànífìró eléyìí sọ fúnra wa ẹni máa máa bọ́ oní tíátà méjì àbí mẹ́ta ọkùnrin méjì obìnrin méjì ní oní tíátà ẹ má bínú àbá wọ́n máa sọ̀rọ̀ nípa Dejo bẹ́ẹ̀ ni àwọn mọ̀lẹ́bí ọkùnrin kan obìnrin kan wá sọ̀rọ̀ nípa Dejo àdúrà tí wọ́n fẹ́ ṣe fún Dejo lẹ́nu ìjọ lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣe rú àdúrà bẹ́ẹ̀ tó bá tó àsìkò á pe àwọn èèyàn tí wọ́n máa bá sọ̀rọ̀ nípa olóògbé Abdulrahman Kúnlé Mákindé tàbí Dejo Tunfulu tó bá tó àkókò ẹ ṣe. yes ẹ jẹ́ ká kọ́kọ́ fi àsìkò yìí pé ọ̀gá wa Remi Sitabe. Bọ́dá Dejo lèmi máa sábà gbé wọn mi ò gbé wọn padà rà mọ́ ọ̀nà tó ti dáàbò junior Bọ́dá Dejo ló máa mọ́ mi lára tó bá wá sí kò tó bá wá sí ṣẹ́ǹsì ẹnìwẹ̀ tí bá wà wọ́n kò fowó mo wà á bí ìkọ̀bá yìí wà á bá mi wà á lọ bá wọn máa sọ̀rọ̀ nítorí náà Bọ́dá Dejo jẹ́ gbogbo ẹ̀mí. ẹ ṣe ọ̀rọ̀ nìkan ni wọ́n máa bá yín sọ tó bá lọ sí MC ẹ sọ̀rọ̀ owó tán fún yín o. ẹ jẹ́ bá mi fún wọn látẹ̀wọ́. ẹ bá fún wọn ní àtẹ́wọ́. ẹ jẹ́ bá mi fún wọn látẹ̀wọ́. ẹ fún wọn ní àtẹ́wọ́ wọn ní Dejo dáa sí ẹbí ìwọ náà tún ẹbí ẹ ṣe tí o bá lọ tán kẹ́bí má jáde pé ó yẹ ká lẹ̀ lóko ni tún ẹbí tiẹ̀ náà ṣe ta lóko. ẹ ṣe fọ́tò tí Dejo yà là ń develop lẹ́yìn yìí o ẹ jẹ́ ká máa kọ́kọ́ ń bẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi síta bẹ́ẹ̀ máa ní gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní ti dáadáa tàbí láì dáa ẹ̀kọ́ tó wà ń bẹ ni mo máa ń dì mú nígbà tá a lọ sí Dejo tó dijọ́ kejì lẹ́nìkan bá pè mí oníbó kọ́bọ̀ ńlá ṣeré tó ní jọ ṣé tèmi náà bá kú ṣérò máa pọ̀ lẹ́yìn mi báyìí wọ́n ní mo dá ọ̀tẹ̀ mo dẹ̀ dá ọ̀tẹ̀ lóòótọ́ èrò ò lè pọ̀ àbí tó bá bẹ̀rẹ̀ sí ní chíńjì látòní lọ torí náà gbogbo wa ọ̀rọ̀ Dejo ló ń sọ yìí tí a fi kọ́gbọ́n o ní báyìí a fẹ́ pe Dejo ọmọ ẹgbẹ́ òṣèré ni ó dẹ̀ fara yí gbogbo ẹgbẹ́ pátápátá mo ti ẹ̀fẹ́ mọ́mọ́ lókà tó wà gan abẹ́ bàbá ní ìpè chairman tampan ní Ìkòròdú níbi tí Dejo wà kódà meeting tá a ṣe last àjọ wà ń bẹ̀ ni mo bàbá ní ìpè the chairman tampan Ìkòròdú local government Òjó Olówó Jolú ẹjọ bá mi fún wọn látẹ̀wọ́ ìwé chairman wọn wà ń tòsí ń bí Òjó Jolú. Òjó Jolú mo ti rí wọn tẹ́lẹ̀. ok tí o bá sí torí àsìkò ẹ mọ̀ jẹ́ ká waste time ẹ jẹ́ ká pe ìkan lára àwọn ọ̀gá wa láti wá represent the interest of the state governor Ìyáàfin Èsúsú. We have a state representative in person of Popsin tí wọ́n jẹ́ AGS wa Popsin Ọmọtọ́lá, the man that speaks English with Ghanaian accent. Please can you put your hand together for him please. Ẹ̀sán máa jẹ́ kó òyìnbó pọ̀ torí yóò padà kọ̀rọ̀ tiwa. Honourable Popsin Ọmọtọ́lá. The way he speaks his English is the way that makes me love him more. The Assistant General Secretary. Nípa Dejo láàrin ìṣẹ́jú kan méjì. Lagos State Assistant General Secretary Tampan Lagos State representing Tampan. Sallu ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. Mo fi Afolabi Abdullahi Sheikh Muhammad Muhammad Adanabalo mo fi kí gbogbo ẹni àrásíwọlé pẹ̀lú ìlú ìtẹ̀wà lórí ìjọba. Ní àìgbára wa ní òkùnkùn, I really want to speak the voice of my governor, Chief Mrs. Oyewumi Esusu. My name is Popsin Omotayo, AGS Lagos State. Ọ̀rọ̀ Dejo tí a bá ní ká sọ is going to take a very lengthy time. But the truth is this: àwọn afáàní mọ̀mọ́ta ọ̀dùkọ́ ọmọdé kẹyà mọ́bù ẹ̀fọ́ríjì ní pé mo wọ̀ lọ́rọ̀ yìí. Ẹni tó bá ti kú ó ti bẹ̀rẹ̀ àlùkẹ́yàmọ̀ ti ẹ̀yìn ẹ̀. Gbogbo pátápátá làbẹ̀ mọ̀ pé wọ́n ní vox populi vox dei, ohun ẹ̀dá òun ni ohun ọlọ́run. From what we be hearing about Dejo here today, it tells all of us, watch your back. Sọ́dọ̀ wọn lẹ́nu bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ bá wa pàtẹ́wọ́ fún wọn. Ẹ pàtẹ́wọ́ fún Tampan Lagos State. Ẹ jọ̀ọ́ bá a ṣe ń ṣètò yìí lọ làwọn kan ń wò wá láti London, láti US, láti Minnesota,
ìyá Jùwọ́n ní London akíwọn Jimmy Jaro akíwọn náà wò wá láti Nàìjíríà bákan náà Kọ́lá Ọmọtọ́ṣọ́ àwọn kí ọmọ fún àsìdẹ̀jọ náà ni bákan náà Ọmọtáyọ̀ láti Minnesota àǹkìyàn àti gbogbo àwọn èèyàn tó ń wò wá káàkiri orí ètò ẹ̀ náà la wà àsìdẹ̀jọ tó fún ògbé today's prayer. Thank you. À ń fi àǹfààní ìdí gbogbo àwọn lọ́gàlọ́gà wọn tí wọ́n ti ọ̀gálọ́gà wa tán ti wà ń bí gbogbo yín láàrin kankan wọ́n ti ń collate orúkọ jọ. Àwọn ẹbí ló fẹ́ tó bá wà lé wa lórí mo ti ẹ̀jẹ̀ pa sọ pé ẹnìkan ló máa sọ̀rọ̀ ṣùgbọ́n ẹbí sọ pé ẹnìkan ṣoṣo wà tí àwọn fẹ́ kó sọ̀rọ̀ ṣùgbọ́n rẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe àmàgbà fún wọn náà ni mo bàbá ní ìgbà ọmọ wa Alhaja Khadija kí wọ́n máa bọ̀ láti wá sọ̀rọ̀. Lórí ẹ̀ mo ti fi àyè tá a máa wọlé jáde sílẹ̀ Alhaja. Assalamu alaikum. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo dúpẹ́ lórí ìkòkò ìjókòó yìí lórí ẹ̀gbọ́n mi Dejo. Ẹ̀gbọ́n mi jẹ́ èèyàn tó dáa, so nice. Ó ní tẹríba àtọmọdé àtàgbà. Èèyàn tó dáa ni jẹ́jẹ́ ló máa ń ṣe kò dẹ̀ kọjá yìí. Ó dáa fẹ́ bí, ó dáa fara, ó dáa fọmọdé, ó dáa fàgbà. But kọ́lọ́ bá mi fọ̀rùn kẹ́ kó bá mi tẹ sáfẹ́fẹ́ rẹ̀ ó pa ṣiṣẹ́ rẹ̀ ìdúpẹ́ lọ́dọ̀ lọ alhamdulilayi. Ẹ ti Allahu Akbar. Àwọn afá àgbẹ̀ wá sí àkíyèsí wọ́n ní báyìí lọ́wọ́ ká máa pàtẹ́wọ́ pé ìjókòó Islam níbí ká máa sọ pé Kabirullah Kabirullah Takbir Takbir. Ẹ má bínú ti Ìbàdàn lè pé kó ní Kabirullah Kabiru Suli. Ó mà sí lórí ètò ó sí lórí ètò. Ọ̀rọ̀ orí ètò kọ́ lélẹ̀. Ọba tí wọ́n bàbá alẹ́ wọ́n dàgà fún aṣọ. Ó lọ. Ẹ̀wọ̀n ó lọ wọ́n wí. Ó kàn jẹ́ ìwọ̀n nínú ọ̀sọ̀mọ́dà. Ìlọrin ni kò kí ó tó mi o. Ìlọrin tí ò kí ó tó bá dẹ̀ ní ọ́. Adájọ́ mi rè é ẹ̀mọ́ ẹ̀mọ́ bá gbé máa gbé lágora. Ọmọ sílọ́sì náà gbẹ́gbẹ́ ká sáwádà. Ẹ̀wọ́n ló ń ṣe. Ó lọ àti ó dáa lábẹ́ àtẹ Yorùbá àtẹ àti òde pẹ̀lú. Kí ni ìyàtọ̀ ó lọ ó dáa? Ó lọ nígbà amánéjì ẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ lójú tiẹ̀ láàrin èrò. Dábì ó lọ bọ̀dọ̀ wá ní ó dáa. Bẹ́ẹ̀ lọ ni ẹ mọ̀ pé òkè ń tó mi. Mi ò jiyàn. Ẹnì sọ nílẹ̀. Gbogbo wa náà ga gbogbo wa náà ga sí mọ́kọ mọ́tò èmi. Níbo ke ẹgbẹ́ tí ń ṣe. Ẹjọ́ torí Ọlọ́run. Àfá àgídí lóde. Òkú Ẹ̀gbá là ń ṣe. Ẹjọ́ ẹ máa sọ di olùkọ̀lọ́ láàrin yín. Tẹ̀wẹ̀gbẹ̀ Kwara àbí ìlú òkè ni wọ́n náà. Ẹjọ́ ẹjá ṣe Ẹ̀gbá pápápá bí Ẹ̀gbá ti máa ṣe. Ẹjọ́ mo fọlọ́ bẹ̀ ẹ́ ti pọ́sà. Ẹ̀gbá ló ní. Olókùú Ẹ̀gbá. Ó ṣe ayé ẹ̀sọ́ tó ló sọ̀rọ̀. Ẹjọ́ ṣèlú Ẹ̀gbá lẹ́wà yìí. Ṣé ẹ̀sọ́ ọmọ Èkó pàtàkì? Wọ́n náà wá fèsì wọ́n náà fèsì ọlọ́mọṣẹ́ ọ̀rẹ́ lé lọ fèsì wọ́n wá fèsì. Ṣé bàbá sáà máa ń ṣe kí ní lọ́jà ni? Ọmọ Èkó. Ṣé bá ṣe ó lọ ní àbó dáa? Wọ́n ló dáa. Ọmọ Èkó lápá kan, ọmọ Ẹ̀gbá lápá Gẹ́gẹ́ bí kan. mo ṣe sọ ọ̀rọ̀ Dejo láti ẹ̀gbọ́n bínú ṣé rí orúkúrí yóò ní mọ́sẹ̀lẹ̀. Tọ́ba ní kí ni kárátà Dejo tó máa ń ṣe is a fool. And luckily he died on April. Fool. So there must be some level of foolery in whatever we do today. Amen, somebody? Foolishness. Again, more people, I told you is Ghana oriented. There must be some level of foolishness in whatever you do today. Ní báyìí, a fẹ́ pe àwọn ọmọ Dejo méjì láti wá Ọlọ́run jẹ́ ó lè jẹ́ méjì Ọlọ́run jẹ́ ó lè jẹ́ méjì bẹ́ẹ̀ bá ṣe méjì ni ó lè jẹ́ méjì bóun bá kó àmọ́ kò sẹ́ni tí ò ní lọ́rọ̀ sọ bá bẹ́ẹ̀ kódà ìwọ gẹ́gẹ́ bá bí ọ ní burúkú ṣe náà tó ọ padà lọ sọ̀rọ̀ náà ọ̀sọ̀ bá Ọlọ́run bá borí ẹ̀dá kan bá sí kúrò ẹ̀dá kan fún wa mi. Bàbá wo kúlọ̀ aláwọ̀ aláwọ̀ sàwọn lámì adédèwọ̀ lámì ìlànà lámì ọ̀pọ̀nà àkókò. Kò tó kó fún àwọn àfáà. Ẹnu ìdí ni pé ẹ̀kan ní níbi ikú Dejo. Gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀kan ní bá mi máa ń nà mí lọ́dún. Kódà tó bá ti ń di July, August, what's wrong with this man? Náà tó nà kí n mọ̀ pé tọdún ní ti kó mẹ́.
so tani àwọn àpè tí ò ní rí wí ń pa bàbẹ́ kò sí nítorí eléyìí ẹ̀wẹ̀ wọ́n bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ jà fún wọn láàyè ẹ má jẹ́ àròta ẹ má kàn wá jẹ́ ogun ẹ má ṣe bàbẹ́ yìí ló kú ni olójà tẹ̀múra kan ìwádìí ẹ̀ ló kú gan ìwádìí àbàṣe ni ó kọ́ gan ẹbí búrẹ́dì sínú ló wà. ẹni àkọ́kọ́ tí àkọ́kọ́ pé according to the way they were seated kó má di pé àtúndà kìnìyàn ro Abdul Fattah gbé àkọ́bí rẹ̀ lẹ̀ kọ́ ọmọ wa bọ̀. lọ́kùnrin máa bọ̀ ẹ̀ máa bọ̀ ìṣẹ́jú kan sí méjì. àtà ó yarí nígbà tó tó kù ló kọ́ wà lọ́kọ́ yarí ọkọ̀ ń bínú. wọ́n ní ní sùúrù nígbà wọn fi ẹ̀gbẹ́ lé ẹjọ́ bá mi ṣe wọ́n dáadáa ẹjọ́ Fatai àṣeṣe ọlọ́wọ́ àdó tí ọ. sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ju 3 hours lọ́wọ́ ní táǹjọ́ sorry 3 minutes mo fẹ́ wí. 1 minute ti sọ̀rọ̀ nípa dádì ẹ̀. Bàbá mi jẹ́ èèyàn tó yẹ pé èèyàn gidi. Wọ́n lè kó àwọn ẹ̀mọ́ ra. Tẹ bá gbé everybody wá sọ pé bàbá mi ló kó ìwọ̀ rẹ̀. Ọ̀dẹ̀ kí fojú báyọ̀ rẹ̀. ọkọ tó lè sọ mọ ẹmọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé bàbá ẹ̀ ló jọ Dejo ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán wọ́n bá ti ń fọ̀rọ̀ wájú ọ̀jọ́ lẹ́nu tó bá ti ń súnra ní kí ló fẹ́ kí n sọ náà ó jọ bàbá ẹ̀ mákè. ọ̀rọ̀ ẹ̀sà ẹ jẹ́ ká pẹ́ ẹni tó kàn. lórí ọkùnrin ni olórí àwọn obìnrin pé àwọn oṣù ọkùnrin náà ni obìnrin náà làkọ́kọ́ ọkùnrin náà láti máa fún private pé ọ̀gẹ̀ wọn láì gbèbè lágùsì rẹ̀ ọlọ́run ò jẹ́ gbé Dejo dákúrò fún ẹgbẹ́ ìtẹ́lẹ̀ ọ̀tọ̀ ní tó máa lò. Ẹ̀ka sọ̀rọ̀ mi ò ní kọ̀ púpọ̀ láti sọ orí gbogbo àwọn àbíbá iná láwọn pé Dejo oníwà rẹ̀ ní Dejo èèyàn tó fọmọdé mọ́ra tó fágbà mọ́ra ni ìwé èèyàn fi Dejo jẹ́ ṣàn. Bàbá mi jẹ́ ọkùnrin tó ń jẹ́ pé ojúbàyàn rẹ̀ ó nífẹ̀ẹ́ èèyàn tó bá wà pẹ̀lú ẹ̀ ó tẹ̀ kí sínú tó bá wà pẹ̀lú ẹ̀ ó nífẹ̀ẹ́ gbogbo èèyàn bíbí ọmọ bíbí nígbà yìí èèyàn gidi ni bàbá mi èèyàn tó ojúbàyàn rẹ̀ ó nífẹ̀ẹ́ gbogbo èèyàn tó bá wà tó sọ̀rọ̀ àti tó máa tèèyàn tó rùn mi ò lè sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ bá mi fún mo islam tó wọn gbogbo àwọn obìnrin tó kọjá wọn forí torí ẹ gbọ́dọ̀ ń tó bí. ẹ mọ bínú ẹni báyìí lọ́rí ni o tó wọn ń pàtẹ́wọ́ ebe mi mo ṣẹ̀ṣẹ̀ rán ẹ létí. kò mí nì ẹ ṣe ládàá tó ṣẹ̀ṣẹ̀ sí lọ́dún yìí tó tó ó sì rí ìgbà yóò kọ́ tó tó ṣe ó tó jókòó sí ọlọ́mọ bá fún ládàá fún tó wọ́n jáde dápadà sọ́dọ̀ mi tó ti jókòó fún rẹ̀. bí mo ṣe ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ forí korí kẹ fún alẹ́ nìkan ìyá wa ẹgbẹ́ lọ́n tóbi. ẹ sọ orúkọ yìí o ẹ jọ bí a ṣe ń ṣètò lọ náà ni àwọn màmá wa ń wọlé dé. ìyàwó Fali Werepe ẹjọ ẹ bá wa bẹ́ẹ̀ lọ́n tóbi fún wọn. ọba wa Yẹmí máa lọ́ba ó ti wọlé ẹ bá mi gbọ́ lọ́n tóbi. bákan náà là ń kí. bàbá wa Kóredé wọ́n ti wà ń bí ẹ bá wa gbọ́ lọ́n tóbi. Kẹ́mi Kóredé ó ti wà ń bí ẹ gbọ́ lọ́n tóbi fún wọn. Lábọ́sí ìdè ó ti wà ń bí ẹ gbọ́ lọ́n tóbi fún wọn. mọ́sí rẹ̀ Ìlọ́lá ó ti wà ń bí ẹ gbọ́ lọ́n tóbi fún wọn. Àrùpẹ̀ ó ti wà ń bí ẹgbẹ́ náà tóbi fún ọ. ọ̀rọ̀ mi yàn ó ti wà ń bí. ó tó di pé ẹjọ́ kí alága Tampa máa múra sílẹ̀ tó bá ti pè wọ́n ó tẹ̀ ti wà ń bí sí lẹ́yìn ìyá ẹ̀ òun ló máa sọ̀rọ̀. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Èmi ni àkọ́bí Dejo lóbìnrin. Allah. Tó àwọn kọ́lọ́ bí mi àbúrò bàbá mi ni wọ́n. Àmọ́ mi ò gbọ́njú bá wọn. Mi ò gbọ́njú bá bàbá mi. Àwọn lọ́tọ̀ mi. Ẹ kú àtẹ̀mọ́ra. Láti primary school ìgbà tí mo ṣe wà nímọ̀ university days he was there. Ẹ má Thank you. ìgbà táwọn àbúrò ẹ̀ kan sọ ẹkún báyìí. ọ̀ṣẹ́. alága Tampa gbogbo Ìkòròdú a ti pè yín tẹ́lẹ̀. alága ẹ̀jẹ̀ gba microphone lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ bá mi ẹ̀jẹ̀ káwọn èèyàn tó wà ń bẹ̀ ẹ̀rí náà ẹ̀rí pòlíṣàn ara ẹ gbọ́ nǹkan tí ọmọbìnrin yìí sọ ó ní òun kọ́ ló bí òun ṣùgbọ́n òun ló dúró ti òun ìgbà náà rẹ̀ bọ́ Dejo sì ṣe mílíọ̀nìyà o ó sì tún dúró ti ẹ̀yìn yunifásitì nínú ọdún bá wù ọmọ ṣe ẹ wá ń kú báyìí jáde ìbàdí abẹ́ pè Tampa success equal for show.
Ìkòròdú. Mo kí ẹ̀yin bàbá wa, ẹ̀yin àfáà wa, Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa. Mo kí ẹ̀yin ọ̀gá eléré, gbogbo ọmọ ẹgbẹ́ òṣèré orí ìtàgé àti tampan àti ANTP àti TGMA, whoever wherever taba belong sí. Mo kí wa, mo kí gbogbo ẹ̀yin ẹbí ará ọ̀rẹ́, Junior, Moise, every other one. Mo kí gbogbo yín, gbogbo ẹ̀yin committee, ẹ̀yin ọ̀gá wa látòrí my able governor, one-time governor of Persians in Lagos State, ọ̀gá wa Reni Shitabe, you are well appreciated, sir. Ẹ ṣé. I want to, on behalf of my national able indefatigable president of Tampan, ọ̀gá wa Ìkínlá of theatre, Ọ̀túnba Bọ́lájí Amuso, I want to welcome everyone and appreciate everybody for your support so far, and we believe that this family will receive more from you because ọ̀gá wa Dejo ó bímọ, ó ṣe dáadáa sórí ìtàgé, and we will expect everybody to please always keep in mind pé àwọn ọmọ wọ̀nyí wọ́n nílò wa to say lọ. I wouldn't want it to be a case of lẹ́yìn ìní or probably 40 days ká dẹ̀ gbàgbé wọn bẹ́ẹ̀, ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á gbà fún wa, iṣẹ́ wa kò ní díṣẹ́. As we continue with the program, I welcome everybody. Orúkọ mi ni Olúwọlé Òjòjòlú, alága Tampan Ìkòròdú. Ẹ ṣé. Ẹ bá fọlága wa yín àtẹ́wọ́. àníwò èèpà àtẹ́wọ́ ń dòkó àfáà. Wàhálà àdé ẹjẹ gbó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó dàbí ẹgbó sàsí mi. Ẹjẹ gbó lọ́dọ̀ rẹ̀. Ẹjẹ ti gbó lọ́dọ̀ Ìbàdàn níjẹ́ òkun kàkọ́. Ó dàbí ẹgbó sàsí mi. Ẹjọ́ àwọn àfáà ni àwọn àgbègbè ibi tí lady comfort bá wà ìjọ láàrin ìṣẹ́jú kan sí méjì. Lady comfort dà. Ẹjọ́ tí wà ń bí. Láàrin àdúgbò tí Dejo ń gbé, ẹnìkan péré ní àdúgbò tó ń gbé yìí gangan, ẹnìkan péré á sọ̀rọ̀ nípa ẹ̀. Lady comfort máa bọ̀ lọ́dọ̀ mi ń gbé. Wọ́n sì pàtẹ́wọ́ fún wọn. Ògùn yẹn mo ní change position. Wọ́n ló tún wá bá mi bí sẹ́ẹ̀rí ẹ̀ sọ̀rọ̀ sí o. Láàrin ìṣẹ́jú kan sí méjì, owó ìṣẹ̀jọ̀ Tunfulu. Mo kí gbogbo èèyàn ní ìjókòó, ẹ ṣé a ò ní fi rú ẹ̀ gbà. Ọ̀gá Dejo jẹ́ ẹni tó kóyàn mọ́ra. Wọn ò ní, ṣùgbọ́n wọn ò ní fẹ́ kí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn má ṣàláìní. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé tí wọ́n lò. Wọ́n gbé ìgbé ayé rere nípa bí wọn ò ṣe ní, bí wọn ò ṣe mọ̀, bí wọn ò ṣe jẹ́ nǹkan kan. Àwọn náà sọ mí di lady comfort, gbogbo ayé mọ̀ mí sí lónìí. Gbogbo rere tí mo dà lọ́lá ọ̀gá Dejo ni. Mo dúpẹ́ fún ìgbé ayé tó gbé, pé wọ́n gbé dáadáa. Gbogbo ènìyàn ládùúgbò ló máa ń ròyìn wọn dáadáa. Kò tẹ́ nídìí kéèyàn ròyìn èèyàn, Ọlọ́run ló máa ń ròyìn èèyàn gbọ́. Okay. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wọn. Thank you. Ìṣẹ́jú kan. Ẹ bàbá yìí tó sọ ni mo fẹ́ kẹ́ gbọ́. Ó ní àmọ̀ pé Dejo ò ní, ṣùgbọ́n Dejo ló fún un lóúnjẹ tó ń jẹun ló sọ ohun dé èèyàn lénìí. Ìbá Dejo nìkan ni star tí ó mọ̀ pé star lòun. He never believe he's a star. He behaves like everybody. Doesn't seem so special. Ṣé gbogbo ẹ̀yin yòókù ó ní ìwé bá produce èèyàn bó tó lè fọ́ sọ̀yà èèyàn mélòó ni wọ́n ti produce tó jáde látara ẹ̀ kọ́pì. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run produce èèyàn ló ń produce àdéhùn. Bàbá wo agbó ọwọ́ wa agbó sí ọ̀gá bíi ti bàbá kan mọ́. Ní lè pè yín mọ́ torí àsìkò. Ẹ jọ̀ọ́ agbó sí ọ̀gá bíi ti bàbá kan wọ́n ní ká ṣe pápápá. Kó tó di pé àwọn aláàfáà sọ̀rọ̀ wọ́n ní a máa gba artist kan láyè láti sọ̀rọ̀ èèyàn Madam No Network. Ẹ jọ̀ọ́ láàrin ìṣẹ́jú méjì. Kí ni mo fẹ́ sọ? Dagini dọ̀rọ̀dọ̀rọ̀ bọ̀dọ̀dẹ̀ dagini dọ̀rọ̀dọ̀rọ̀ bọ̀dọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni Sàbúrì nìyẹn àti ń bọ̀ láti Ṣómólú tipẹ́tipẹ́. Gbogbo èèyàn ló ń bèèrè lọ́wọ́ mi pé kí ló tẹ́kùn mi pọ̀ tó báyìí. Wọ́n ní ṣọ́kọ mi ní Dejo, wọ́n ní dé ọkọ mi ní o. Sọ̀rọ̀ ó dúró tì mí tí wọ́n báyìí ni. Bí Dejo ṣe dé kọ̀rọ̀
network bá ṣe kóra wa kiri látàkì Ìṣómolú nìyẹn bó lè ṣe kó wa káàkiri náà bá ṣe pọ̀ tó Túndé Disney àwọn èèyàn pọ̀ bíbá yìí dáadáa tó lè sọ̀rọ̀ nípa Dẹ̀jọ́ mo pray mi pé kí Ọlọ́run bá mi tẹ̀sáfẹ́fẹ́ rere àwọn ò tí ì fẹ́ kó lọ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ jù wá lọ ó wá dájú pé kó wà nílé kàkọ́ máa náwó lé lórí lọ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn colleagues wa tó dúró tì wá lórí ọ̀rọ̀ Dẹ̀jọ́ mo dúpẹ́ lọ́wọ́ everybody mo dẹ̀ fẹ́ ìgbọ́yọ̀ kan tí mo kàn fẹ́ sọ bílẹ̀ ní ẹ̀yà fún ẹ̀ má bínú sáà ẹ má bínú sáà òun ni lọ́sọ̀ bíbá ilé ẹ̀kọ́ nípa àwọn ọmọ yìí ẹ jẹ́ kí Dẹ̀jọ́ wà lọ́rùn kínú ẹ̀ máa dùn wípé òun ṣe nǹkan tó dà sáyé òun náà ni àwọn ọmọ yìí dẹni mo tún sọ bílẹ̀ ní mo kí erin lọ́mọ dáadáa mo tún fi àsìkò yìí sọ bílẹ̀ ní ilé ibi tí Dẹ̀jọ́ tó fi ilé bẹ̀ yẹn mo fẹ́ káwọn èèyàn support láti kọ́ káwọn ọmọ ẹ̀ máa kó lọ síbẹ̀ because àfẹ́ kọ́ máa gbé káàkiri àní sọ̀dì bẹ́ẹ̀ lọ́jọ́ kọ́ máa skata ẹ̀jọ̀ mo lè fẹ́ kí gbogbo àwọn ẹbí àtàwọn artist náà mo fẹ́ ká kárí àwọn ọmọ yìí along anytime bàbá ń produce nígbà tí Dẹ̀jọ́ dé Kòròdú ajá campus wọn sílẹ̀ bí tí a ń pè ní ire campus gbogbo àwọn ọ̀gá wa ìlú wà ń bẹ̀ adẹ̀ ń wọ́dà adẹ̀ ń produce díẹ̀díẹ̀ so mo yí sí mọ̀ pa iṣẹ́ yìí dáadáa mo fẹ́ kẹ́ bá mi kárí àlọ́dọ̀ yìí producer tẹ̀wá bí àtẹ̀yìn director gbogbo ẹ̀yìn dúró mi ní sọ̀jú bẹ́ẹ̀ lọ thank you God bless you. ẹ jọ̀ọ́ gbogbo àwọn tí à ń ya àwòrán yìí mo fẹ́ kí á position ara wa sí best camera position we will not like you to be here ẹ jọ̀ọ́ go and place yourself to the normal position please.